Eleyi Gbenutan ẹ̀yin èèyàn wa, arákùnrin kan ló mà ti jáde pé ọmọ onírìṣà Ooni Of Ife Ọ̀jájá second tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ báyìí lòun ó ní ọmọ Ooni Of Ife lòun. Kódà ọmọkùnrin yìí fún kábíyèsí ní gbèǹdéke oṣù 2 láti mú òun wá sáàfin. Bí ò bá rí bẹ́ẹ̀ ó sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ o. Ṣé lóòótọ́ lọmọkùnrin yìí ń sọ pé ọmọ onírìṣà lòun, pé ọmọ Ooni Of Ife lòun? Ṣé lóòótọ́ ló ń sọ àbó ń parọ́ ni? Kò sẹ́ni tó lè sọ pàtó bọ́rọ̀ yìí ṣe jẹ́ o. Àfi kẹ́ ẹ share fídíò yìí o, kó tètè kan kábíyèsí lára o, kó kan Ooni Of Ife lára, kí wọ́n lè tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ arákùnrin yìí o. Irú ọ̀rọ̀ báyìí ò gbọ́dọ̀ tún padà jẹ́ scandal fún kábíyèsí Ooni Of Ife nílẹ̀ Yorùbá o. Ohun tó yani lẹ́nu ni pé arákùnrin yìí ń sọ̀rọ̀ pẹ̀lú gboyà, pẹ̀lú ìdánilójú tó lágbára. Kódà ó ní àwọn àṣírí kan wà tóun máa tú bí kábíyèsí Ooni Of Ife ò bá tètè mú un wá sáàfin. Ǹjẹ́ lè yóò lágbára báyìí? Eleyi Gbenutan o. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó sọ, ẹ gbóhùn lẹ́nu arákùnrin yìí bó ṣe ń sọ, tó ń sọ pẹ̀lú gboyà, pẹ̀lú ìdánilójú, tó sì ń fi gbèǹdéke sí o wípé àfi kí kábíyèsí mú un wá sáàfin o. Ó lóṣù 2 lòun fún kábíyèsí. Ẹ̀yin náà ẹ gbọ́ lẹ́nu ẹ gbọ́ ohun tó sọ nínú fọ́nrán yìí. Welcome to crossblogXTV. Remember to like, share and follow us. Ẹ̀yin ọmọ Nàìjíríà, mo fẹ́ fi àsìkò ìsọ̀n kọ́kọ́ fún yín kó tó di pé bọ́ sórí fún mi. Mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa ọba wa Ooni Of Ife fún yín. Ọba wa Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì ni mo fẹ́ sọ fún yín. Kábíyèsí ló bí mi, àwọn ni bàbá mi. Àmọ́ ó ti pẹ́ tó ti fi mí síbì kan lọ́dọ̀ màmá mi tí mo wà. Wọ́n dẹ̀ ní kí n má jáde síta gẹ́gẹ́ bí ọmọọba for now. Eléyìí lágbára o. Ó dẹ̀ ti tó àkókò fún mi láti jáde. Kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ bí mi? Ṣé ẹ lè fi mí yangàn ni? Àkókò ti tó láti jẹ́ kí n mọ̀ pé ọmọọba ni mí. Tí n bá fẹ́ wá sáàfin, ẹ máa ní pé kí n má wá, àsìkò ti tó. Àsìkò ti wá tó o. Màmá mi lè máa sọ̀rọ̀, ṣùgbọ́n èmi ṣetán láti sọ̀rọ̀ jáde fún ẹ̀yin ọmọ Nàìjíríà. Kábíyèsí Ooni Of Ife náà bí mi. Wọn ọ̀dẹ̀ wá lè gbé mi pamọ́ síbi kan, lóòótọ́ ìyà ò jẹ mí. Ilé wà tẹ́ fún mi, mọ́tò wà, nǹkan tó bá wù mí ò lè lò. Owó wà, ṣùgbọ́n mi ò fẹ́ yẹn mọ́sẹ̀. Mo fẹ́ kọ́ mọ̀ pé ọmọ kábíyèsí ọba wa Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì di Ọ̀jájá kejì, ọmọ wọn ni èmi. Mo fẹ́ jáde síta. Ọmọ ọba ò gbọ́dọ̀ ṣe bí ẹrú. Mo fẹ́ kọ́ mọ̀ pé ọmọ ọba wa Ooni Of Ife ni èmi. Àsìkò ti tó láti wá sí palace. Àmọ́ mo wá fún ọ ní oṣù 2 tí wọ́n bá pè mí sí palace. Tí wọ́n bá pè mí sí palace, ẹ̀gbọ́n kan mi tẹnu mi. Àṣírí tó ń bò mo máa tú síta torí pé kíni mi ò lè faradà mọ́. Kò jù báyẹn lọ. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.